ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni a fi ní àwọn ọba aláyé ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ò fi jókòó látàrí ọ̀rọ̀ alága òṣalága. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì bọ́ta, wọ́n gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ padà. Wọ́n yan Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kábíyèsí o. Wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́, òun lóyè fún odidi ọdún méjì tí wọ́n ó fi darí rẹ̀. Àwọn náà ó tún gbé fún ẹni ó bá tún kàn. Láàrin àwọn ọba aláyé mẹ́ta ni ó wà báyìí. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àwọn ó sọdún méjì, lẹ́yìn ọdún méjì Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ àwọn náà bá sọdún méjì, ó bọ́ sọ́dọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ àwọn náà sọdún méjì wọn. Wọ́n jọ mọ́ yípo láàrin ara wọn, ìjókòó ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. Ṣùgbọ́n Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí ọba Akeem Ọwọ́adé ikú bàbá yèyé, wọ́n wá síbi ìpàdé ìfilọ́lẹ̀ yìí. Akọ̀wé wọn wá fi ọ̀rọ̀ ta pé ọ̀rọ̀ kan tí gómìnà sọ pé gbogbo àwọn ọba tọ́rọ̀ kàn làwọn ti pè jókòó káwọn tó gbé ìgbìmọ̀ yìí kalẹ̀ padà o. Wọ́n ní irọ́ o, kábíyèsí ò bẹ́nikẹ́ni jókòó. Ṣé ìgbìmọ̀ yìí ṣé bí ó tún ṣe lọ rèé, àbí àwọn kan mọ̀ ṣe ìjókòó yìí àwọn kan ò ní wá? Àti pé ṣé gómìnà náà ṣe dáadáa báyìí, ṣá a nílò rẹ̀ àbá a nílò rẹ̀ mọ́? Ẹ ṣe kàpẹ́pẹ́tù. Ó ṣeé ṣe kí kábíyèsí ikú bàbá yìí má mọ̀ tán, ó sì yẹ kó mọ̀ tán. Nígbà tí Bọ́lá Ìgè ń ṣe gómìnà, ikú bàbá yìí ọba Adéyẹmí ńgbà náà, òun pẹ̀lú Olúbàdàn ìgbà náà, pẹ̀lú Ṣọ̀ún Ajagungbadé ìgbà náà, pẹ̀lú ọba Arómọláràn ìgbà náà, wọ́n kóra wọn jọ. Wọ́n ní àfi tó bá máa rotate, àwọn ò lè gbà pé kí Ọọ̀ni nìkan máa ṣe. Ọba Síjúadé, gómìnà ò dá wọn lóhùn. Nígbà tí Olúlọ́yọ̀ débẹ̀ tó rò pé ẹni tí wọ́n ní, Olúlọ́yọ̀ sọ pé àwọn fáìlì kan wà tá a kì í ṣí, kò ṣí fáìlì ẹ̀. Orí ilé ìlà wà títí a fi pín ìpínlẹ̀. For years wọn ò ṣèpàdé. Arómọláràn bá Èkìtì, ó bá Ọ̀ṣun lọ. Bá tọ́dọ̀ Ọ̀ṣun, wọ́n ní Síjúadé ní permanent, kò sẹ́ni tó lè sọ̀rọ̀. Kò rẹ́ni kó sọ̀dí lọ́hùn. Ṣùgbọ́n bàbá Adéyẹmí ó wá sọ pé òun ló yẹ kóun ṣe permanent chairman. Àwọn èèyàn ní rárá náà, ṣé bí a jọ agree pé ká máa rotate ẹ̀ ńgbà Ọọ̀ni ni, ká máa rotate ni. Mo dẹ̀ rántí pé gọ́vnà Àdìsá ó ṣe edict pé wọ́n máa rotate ni. This was 1991. And on NTA Ìbàdàn, on June 17, 1991, Aláàfin Adéyẹmí sọ wípé inú ń dùn sí pé kán máa rotate láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bàbá mẹjọ ọmọlẹ kóòtù lọ gan, tó lọ ọgbẹ tó dàrú. Yẹn ló fi dàrú títí. Ẹ̀kọ́gbà tí gọ́vnà Ládọjà wà mẹ́rin ní àtẹ̀dínlò yín, ẹ máa ṣe zonal council of Obas yín. Zóònù mẹ́jọ àbí mẹ́fà tó wà lọ, mẹ́fà mọ̀ kó wà lọ́yọ̀ ńgbà bó ti di mẹ́jọ sí. Ẹ máa ṣe iṣẹ́ àbá láàrin ara yín. Nígbà tí Akálà ló wá ṣe òfin pé it must be rotational. Nígbà tí wọ́n dẹ̀ ṣe rotational yẹn tí gọ́vnà Ajímọ̀bí take over, ó constitute wọ́n fi Aláàfin bẹ̀rẹ̀. 2 years ni o. Nígbà tó lo ọdún méjì tán ló wá lóun ní kúrò, wá gbalé ẹjọ́ lọ. Yẹn ni wọn ò ṣe ní mọ́ throughout Ajímọ̀bí, they were in court. Kí this new House of Assembly ó ṣe wá ṣe òfin míì, is a new law pé kán máa rotate.
mẹ́ta ẹ̀ka tó máa rotate tó bá jẹ́wọ́ ní gómìnà ṣé wàá bẹ̀rẹ̀ pẹ̀lú Aláàfin nígbà tó rántí pé lábẹ́ gómìnà kan nígbà tá Aláàfin ṣe ọdún méjì ẹ̀tọ́ ló lóun ní kúrò ẹ̀ tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ó ti bẹ̀rẹ̀ nǹkan á tó wá bẹ̀rẹ̀ with another person ní that is common sense wọ́n ṣe ní kí Olúbàdàn ó bẹ̀rẹ̀ now nígbà tí gómìnà bá sọ̀rọ̀ kábíyèsí kan ò ní right to publicly say pé ó purọ́ torí nǹkan tó sọ nìyẹn kò kí tẹ̀ wá ṣòun ló sọ because the man doesn't understand protocol kò mọ̀ rárá òun ní ọ̀dí fi débẹ̀ tí ò mọ bó ṣe máa kí òun ló ṣe ń nawọ́ bó ṣe bu sẹ́ni tí ò yẹ kó nawọ́ sí kò mọ̀ protocol mídíà ẹ̀ lásán ló ń sọ pé gómìnà purọ́ ó ti gbàgbé kábẹ́ local government lòun wà ní it's not even directly under the government. It's under the local government. It's under the local government chairman protocol wà ní gómìnà purọ́ here you are o ṣé Ọ̀yọ́mèsì ẹ ti ṣèpàdé ńgbà tó ti débẹ̀ this Ọ̀yọ́mèsì didn't support you ọba ìdú olórí àwọn onífá ní Ọ̀yọ́ àtàwọn onífá ṣé wọ́n ń sọpọ́ọ̀tì rẹ ò tí mójútó yẹ gómìnà lọ́tún máa bá jà ọba kan tó bá premier jà a máa mọ nǹkan tó ṣẹlẹ̀ sí i torí pé root sí local government chairman kábíyèsí Adéyẹmí the one root sí Bọ̀dé Thomas as the local government chairman Bọ̀dé Thomas náà chairman mú wọlé kábíyèsí ẹ̀ dìde that's disrespect ó lè jẹ́ pé ó lo ti Yorùbá fún àwọn náà ló ti jọba fún wọn yọ lóye ó bẹ kábíyèsí the young man ó dàgbà sórí oyè ó ti oyè àgbà ló wà ṣùgbọ́n ọmọdé ni ẹ́ jẹ́jẹ́jẹ́ but ó wá kò wá because this is not the house of chief tó wà lọ́dọ̀ Awólọ́wọ̀ a hard constitutional rule I mean eléyìí is just an act of the state house wọn ò ní constitutional rule kò sórúkọ wọn nínú constitution náà so wọn kàn nǹkan tó yẹ kẹ́ máa ṣe kẹ́ máa bá mójúmọ́ security kẹ́dẹ̀ develop ìlú yín ẹ bá develop ìlú ẹ̀ akọ́sára sí ẹ bá dẹ̀ mójútó security and I can tell you kábíyèsí lọ béèrè bàbá Adéyẹmí àná pẹ̀lú àwọn ọba Òkè Ògùn lọ béèrè bí àárín wọn ṣe rí tí wọ́n ṣe ń take over tí wọ́n ṣe ń take care security lọ béèrè bí ọba Adéyẹmí ṣe máa ń assist wọn láti sanwó fún àwọn hunters lọ béèrè bí ọba Adéyẹmí ṣe ń assist àwọn ọba yẹn láti produce oúnjẹ fún wọn àwọn hunters yẹn wọ́n máa fún wọn ní gàrí wọ́n máa fún wọn ní rice wọ́n máa fún wọn tó kí wọ́n lè dojúkọ iṣẹ́ yìí wọ́n á find out yẹn ni kó mójútó tó bá wù ẹ́ kó wá sí council of ọba ṣùgbọ́n ó tẹ̀ jẹ́rìí ọba Ládọjà àtàwọn yòókù wọ́n ò ṣiṣẹ́ wọn because bíi Dr. Ọmọọba ni wọ́n ó jẹ́ kó yé pé wọ́n mọ tẹ̀réènì wọn dáadáa sẹ́mọ̀ ìtọ̀ easy for Olúbàdàn lọ sọ fún mọ́gàjì tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àbí baálẹ̀ tó wà lábẹ́ gbé you will be disciplined so easily ní ọba Èrúwà Igbóọrà Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ Òkè-Ihò Ìgbòho you can tell gbogbo àwọn kì í ṣí òun. wọ́n mọ gbogbo wọ́n mọ ibi àwọn bíi ti forest ẹ̀ náà dẹ̀ pọ̀ sí nìyẹn they can work on it so tó á dáa kí wọ́n lè ṣiṣẹ́ pọ̀ bọ̀tẹ́nìkan bá lóun ní ṣiṣẹ́ pọ̀ ẹ má torí ẹnìkan má ṣiṣẹ́ yín o torí ẹ jẹ́ kí n sọ ọ̀gá tó wà ṣe ìfún yín
tẹ́ ẹ̀ bá gbọ́ nǹkan tá à ń sọ lódì ẹ lọ kọ́lẹ̀ ọba ni wọ́n máa bẹ̀ sí gbé. wọ́n tún kó ti ń gbọ́ba láwọn ìlú kan. wọ́n gbọ́ba mẹ́ta rẹ̀. ìkẹta náà méjì, ìkẹta ó sá eré tó jẹ́ pé. ṣùgbọ́n mo bá ọba kan ṣèfọ̀rọ̀wérọ̀ ní ọjọ́ Sunday, wọ́n ní ẹ lọ wo àwọn ọba tí wọ́n ń gbé náà o, fáwọn ọba tó sọ àṣà nù, pé ẹ lọ wo àwọn ọkọ̀ táwọn ọba ọ̀hún bá ń jẹ, pé sẹ́ẹ̀ tí rọ́ba tí wọ́n gbé bíi Ògún kìíní kan tó jẹ́ pé ó mú àṣà àti ìṣe. mo gbà ṣùgbọ́n èmi ń sọ fún yín kàtígóríkàlì kẹ̀dẹ̀ kọ́lẹ̀ pé tí àwọn ọba ṣiṣẹ́ wọn kọ́ máa rò àwọn náà máa gbé o torí àwọn kìíní wọ́n rò pé táwọn bá fẹ́ gba ransom àti bí gbogbo ìlú ló dáwó tó bá wù wọ́n kọ́ má ṣe. Dókítà Olúmídé Adémilóyè ọmọ ọba ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. ó dàbí ẹni pé àwọn fámílì wa ló fẹ́ máa bára wọn jà báyìí àbí. bẹ́ẹ̀ ni ẹ̀yin fámílì abẹ́yìn ẹ má jà o. ẹjọ́ sà ẹjọ́ ẹ má jà o. mo fẹ́ rán Aláàfin létí nǹkan kan. ìjọba ní agbára administratively ju ọba lọ o. wọ́n ní ìjọba amúnimóògùn. gómìnà ò lè pe meeting pé káwọn àwọn ọba kan lọ ṣe meeting kí wọ́n yọ ara ẹ̀ kúrò ńbẹ̀ lọ kó rò pé consequence kankan kò lè ṣẹlẹ̀. even o lè disobey local government chairman because àwọn náà ń san salary ẹ̀ ń bí tó wáyé. local government chairman tí ààfin ẹ̀ wà lábẹ́ ẹ̀ òun ló ń sanwó oṣù ẹ̀ every month, not to talk of the position of a governor. mo fẹ́ ṣàlàyé fún Alaafin of Oyo tó bá ń disobey governor he will remove you from office. kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. èrò bẹ́ẹ̀. yes kí ló fẹ́ ṣẹlẹ̀. the Alaafin bàbá the late Adéyẹmí wọn. bàbá Awólọ́wọ̀ removed him from office. yes kí ló ṣẹlẹ̀ kò sí. Sultan of Sokoto was removed from office. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Nàìjíríà ò torí ẹ̀ fọ́. so tó o bá understand the position of a governor. in 1954-56 wọ́n yọ Emma of Kano. èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ ìgàn ń kọ́. so your aid administrative officer ẹ kò lè máa sọ pé governor ń parọ́. that is an insult on the state of Oyo state. pé governor wa pé ó ń parọ́. you are disgracing the whole state. so èmi á advice maybe because of age or because you have not been this much exposed bóyá òun ló ń fún ẹ ní problem. bóyá ká má máa tẹ múmúyàn wá láti diaspora wá jọba àwọn tí ò mọ kò understand wọn ò mọ culture kò mọ tradition of the people kò dẹ̀ mọ̀ wípé ó yẹ kó máa tẹríba fún àwọn àgbà. you should understand the terrain that you are operating on. so èmi á advise the new Alaafin of Oyo if you don't want to be removed from office Seyi Makinde we easily remove you from office. kò dẹ̀ sí kankan tó fẹ́ ṣẹlẹ̀. they will remove you and ask the Oyo Maces to look for a more presentable person who can be cooperative. we are talking about the security of the state. what will be your reason for not attending to issues that will guarantee security for your people? olùkọ́ ẹ ti tọ́nà tiẹ̀ pé èpè ijọ́ kìíní tí ṣe ní jalè Yorùbá ẹ jẹ́ àmọ́ sẹ́rẹ̀ padà dé. kéèpé àwọlẹ̀ wọ́n ti rere kì í ṣe pé èpè wo nìyẹn? Aláàfin àwọlẹ̀.